iléèwé gbogbo nìṣe poli tìlú Ìbàdàn eléyìí tí wọ́n ti yí padà tí wọ́n ti sọ lórúkọ gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ tí wọ́n ti dolóògbé o. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ lánàá wọ́n kéde ọ̀rọ̀ kan jáde eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ alágbára kan láti yí ọkọ̀ iléèwé nìṣe poli tìlú Ìbàdàn láti yí padà sí ọkọ̀ gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ èyí Olúnlọ́yọ̀ eléyìí tí àwọn ti papòdà ní àkókò yìí o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣọjọ́bọ̀ Thursday wọ́n ṣe àyípadà iléèwé nìṣe poli tìlú Ìbàdàn sí Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic Ìbàdàn láti fi bu ọlá fún olóògbé èyí tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ ọ̀mọ̀wé Ọmọlólú Olúnlọ́yọ̀ eléyìí tí wọ́n ti dolóògbé o. Nínú ìkéde ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹyìn ìyẹn fún wọn ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium eléyìí tí ń bẹ ní ojúrú pọ́nà Liberty ní ìlú Ìbàdàn olúlu ìpínlẹ̀ ti Ọ̀yọ́ o. Àkọsílẹ̀ tí ìwé ìròyìn Punch kọ wọ́n mọ̀ sọ̀rọ̀ ṣe àlàyé wọ́n ní pé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún eléyìí tí wọ́n papòdà lọ́jọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 ní ó kù ọjọ́ péréte eléyìí tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn àádọ́rùn ọdún ìyún 90 birthday eléyìí tí wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ẹni tí ó fi tọkàntọkàn sí ìpínlẹ̀ ti Ọ̀yọ́ o tí wọ́n sì fi gègé wúrà tí wọ́n fi kọkọ̀ wọ́n lẹ̀ wọ́n ní tẹ́ ẹ̀ bá sì gbàgbé àwọn náà ní alákòóso àkọ́kọ́ eléyìí tí ó ṣàkóso gbogbo nìṣe poli ìyẹn tìlú Ìbàdàn Olúnlọ́yọ̀ eléyìí tí wọ́n ti gbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ ti Ọ̀yọ́ lásìkò gbà eléyìí tí wọ́n fi ń ṣe ìṣàkóso Ọ̀yọ́ tó ń ti Ọ̀ṣun papọ̀ láàrin ọjọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kọkànléníọgbọ̀n oṣù kejìlá ọdún 1983 gómìnà náà tún tẹ̀ wájú eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí àti àwọn ipa rere eléyìí tó ń lọ́yọ̀ tí wọ́n ti ní nígbà ayé wọn o. Wọ́n ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ẹni tó ti fi gègé wúrà kọkọ̀ wọ́n lẹ̀ àti ipa rere tán ti ní pàápàá jùlọ lórí ìdàgbàsókè ìpínlẹ̀ ti Ọ̀yọ́ àti Nàìjíríà ní àpapọ̀. Wọ́n ní irúfẹ́ ní báyìí eléyìí tán ti wá ṣe dáadáa ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ a gbọ́dọ̀ wá nǹkan rere ká fi fi jíǹkí wọn ní ó kọ́ wọn wèé kò sì gbọ́dọ̀ parẹ́ nínú tan ìpínlẹ̀ ti Ọ̀yọ́ o. Wọ́n wá ní gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ eléyìí tó jẹ́ alákòóso fún iléèwé gbóníṣe poli ti Ìbàdàn eléyìí tá a wà yìí o. Àwọn fẹ́ kéde ní mọ̀nàwá wípé gbogbo nìṣe poli Ìbàdàn eléyìí tán pè ní the Polytechnic Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti yóò ẹ̀ padà sí Ọmọlólú Olúnlọ́yọ̀ Polytechnic Ìbàdàn gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé bọ́n ṣe fọ̀rọ̀ lédè o. Ṣáájú ibi ayẹyẹ ọ̀hún ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn eléyìí tó wàásù níbẹ̀ ìyẹn tìjọ Methodist Archbishop ti Iléṣà tó ń ti Ìbàdàn eléyìí tán pè ní Ládìgbòlù wọ́n ṣe àpèjúwe Olúnlọ́yọ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àti ẹni tí wọ́n ṣe kóríyá fúnyàn. Wọ́n ní bákan náà ìwà òtítọ́ wọn eléyìí tí wọ́n ní kò mọ̀ lẹ́lẹ́gbẹ́ tó ń ti àwọn wà rere àti ìṣèdarí rere eléyìí tí wọ́n ti ní o lásìkò gbà tán bẹ ní orí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ nígbà náà lọ́hùn-ún. Àwọn kọ̀rìnkọ̀rìn wọ́n balẹ̀ síbi ayẹyẹ náà bí igbákejì gómìnà ìpínlẹ̀ ti Ọ̀yọ́ èèyàn Barrister Báyọ̀ Lawal aya ẹni tó gbà kan rí jẹ́ gómìnà ológun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Dúpẹ́ Jẹ́mibẹ̀wọ́n bákan náà aya gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Mutiat Ládọjà aya igbákejì gómìnà tẹ́lẹ̀ rí tó ń ti ẹni tí ṣe aya igbákejì alágbogbo ẹgbẹ́ òṣèlú PDP tẹkùn gúúsù Taofik Arápájà tó ń tàwọn kọ̀rìnkọ̀rìn míì Azeem Gbọ́lárùmí bẹ́ńbẹ́ ẹni tó jẹ́ ààrẹ káfàtà fún ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn àná wà ń bẹ̀ àtàwọn míì tá à ní lè dákọ̀ wọn torí ìjọba àkókò.